mo kí wa pé ìbànújẹ́ ò ní wọnú ayé wa o, a sì ní dààmú àní tẹ́lẹ́lẹ́. Orúkọ mi ni Abdulsalami Taofik Olúwafẹ́mi. Àwọn yẹn máa pè mí ní Tioruju Mondusi. Bákan náà wọ́n máa pè mí ní Àdàbánijà Òkìtìrì Mọ́wò ará àtàwọn ọmọ rẹ̀ rúbèrè ni. Tí mo torí rẹ̀ wá sí ojú agbègbè yìí, ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ o. Ilé tí ẹ̀ ń wò yìí, èmi ni mo ra ilẹ̀ ibẹ̀, èmi náà mo sì bẹ̀rẹ̀ sí kọ́ títí débi tó dé dúró yìí. Ṣùgbọ́n mo ní challenges kékeré kan pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n níbi tí mò ń gbé. Challenges yẹn pọ̀ gan débi pé ó ti fẹ́ gèjà ẹ̀mí mi. Ìdí nìyí tí mo fi képe gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti ẹ̀yin tí ẹ wà ní òkè òkun pátápátá pé mo ní ìrànlọ́wọ́ yín. Ìbànújẹ́ ò ní wọnú ayé yín o, ẹ sì ní tẹ́lẹ́lẹ́. Pẹ̀lú ìrànlọ́wọ́ Àgbàlá Gabriel Foundation, mo ní ìrànlọ́wọ́ yín káàkiri gbogbo àgbáyé. Ẹ ràn mí lọ́wọ́, kódà kò jẹ́ pé yàrá ẹyọ kan ni mo bá lè parí nínú ilé yìí kí n kó síbẹ̀ kí n ti kúrò ní ogun oní tenant. Wọ́n náà ti ń dojú kọ ẹni tó rẹ̀ ti lé pẹ̀lú láńlọ́ọ̀dù òkèrè rárá. Ṣùgbọ́n àwọn òpótò mi náà bá ti lè ní nǹkan ti ara mi fúnra mi sìn. Yàrá kan nìyí, yàrá kan nìyí. So toilet and bedroom nìyí, 3-bedroom flat. Dining nìyí, nígbà dining, sitting room lélẹ̀. So bedroom ni, master bedroom nìyí ní ilé. So toilet and bedroom nìyí. It's master bedroom, toilet and bedroom nìyí. So mo fi àsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá àti ẹ̀yin tẹ́ wà ní òkè òkun wípé ìrànlọ́wọ́ yẹn mo fẹ́ torí tọ́lú wọn bá ojú òní tì mí ẹ̀ sì ní tẹ́lẹ́lẹ́ ìbànújẹ́ òní wọ́n láyé ní o. This is ibi báyìí ní ibi store nìyí, so kitchen ní ibi báyìí. So mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ ràn mí lọ́wọ́. Ọlọ́run lọ́ba onídéédé, Ọlọ́run lónìí ọ̀yọ́ máa ràn yín lọ́wọ́. Wọ́n ní ẹtú pẹ́ ń gbórí rẹ̀ ní òtóbi. Àwọn tí ó fa àkùdé ilé yìí díẹ̀ ó jẹ́ nǹkan tí ó lágbára púpọ̀. Ẹ rí i pé mo sọ mo ní challenges kan. So léyìí tó yẹ pé wọ́n ní gbogbo aṣọ kọ́là ṣe sá lórùn, but mo fẹ́ràn lọ́wọ́ yín torí tẹlẹ́dùmarè ìbànújẹ́ oníkan yìí o. Ẹ̀yin ò sì ní tẹ́lẹ́lẹ́, ẹ̀ ní fẹ́, ẹ̀ ní tí, ẹ̀ sì ní gbọ́mọgbọ̀n lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹni tó ti kọ́ ilé Olódùmarè ọlọ́jọ́ òní kò ní jẹ́ kẹta ilé náà ní gbàǹjo. Ẹni tí ò tí ì kọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run bá wọn ṣe láàrin. Ọlọ́run kò lè ayọ̀ fún gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí ilé ọ̀hún ní ìpínlẹ̀ iwájú làwà yìí. Ìpẹ́ wà nílẹ̀, gáàsì wà nílẹ̀, ṣùgbọ́n gbogbo nǹkan onígbèsè jẹ́ gbogbo ìlú Ọlọ́run. Àti Ọlọ́run ní sí nǹkan àkọ́kọ́ mọ́fà yọ pẹ́ sílẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel Foundation, lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel Foundation, mo ń bẹ̀ yín, mo ń rọ̀ yín, àti ẹ̀yin tí ẹ̀ ń wo sinimá tí mo wà ń bẹ̀ àti tèmi kan fúnra mi ṣe, mo bẹ̀ yín lórúkọ Olódùmarè. Àánú yín ni mo fẹ́ o, mo ní ìrànlọ́wọ́ yín, I need your support. Ọlọ́run wà pẹ̀lú yín náà o. Kódà kò jẹ́ yàrá ẹyọ kan ni mo bá lè ṣe níbẹ̀ ní kíákíá kí n kú síbẹ̀ kí n fi kúrò ní ogun. Ẹni tó bá ti rí rògbòdìyàn láńlọ́ọ̀dù pẹ̀lú tẹ́nàntì rí, ẹ mọ̀ pé kì í ṣe nǹkan tí ó bójúmu tó yìí sì ìbànújẹ́ òní kan lẹ́ẹ̀kan sí. Ẹ gbà mí bí mo ṣe máa sọ, ẹ ní tẹ́ o, ẹ ní tí o, kò tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí. Ibi tẹ́ tí mówó náà àgbà náà ní wọbẹ̀. Wọ́n ní owó kì wọ́n nílé ajé, owó ní wọ́n yín. Iyọ̀ wọn lé lókun, òjò sú ẹ̀rù yẹn kò ní kó máa lápọn mọ́ fọ́pọ̀ o. Lágbára lọ́wọ́ Olódùmarè àwọn tó lànà tó lónìí ẹ̀ ní gbọ́mọgbé o. Ẹni tẹ́ wà lókèrè wọn ní rùkù yín wálé. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan yín ọmọ ẹ̀dán sí ni. Lágbára lọ́wọ́ Olódùmarè, I need your support. God bless you, sir.